Àràjẹ̀pọ̀ lọ́wọ́ alára àgbà ìjà wa ẹ̀yin tèmi ẹ dákun ẹ wá nǹkan fìdílé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́hùn tá gbogbo ayọ̀ ń sọ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́hùn tá gbogbo ayọ̀ ń dún. Ìbáṣepọ̀ olóye ló bí mi ò máa gẹṣin jáwé ọ̀dàn. Ìbáṣepọ̀ olóye ló bí mi ò máa gẹṣin jáwé ọ̀dàn. Bí n bá gẹṣin dé máa pò bàtà ní òbí mi. Bí n bá gẹṣin dé máa pò bàtà ní òbí mi. Ìbáṣepọ̀ olóye ìbáṣepọ̀ olóye ló bí mi ò máa gẹṣin jáwé ọ̀dàn. Ẹ kúlé ẹ káàárọ̀ ẹ kú kalẹ̀ ẹ sì tún káàbọ̀ sórí ètò yín ètò wa Olúwatóbilọ́ba lórúkọ mi. Lónìí ohun tí a máa yànnàná lórí ẹ̀ òun ni ọ̀rọ̀ àríyànjiyàn tó wà lórí oyè nílẹ̀ Yorùbá àti oyè Máyégún tá a fi kọ Amúàn jẹ láìpẹ́ ọjọ́. Èmi nìkan kọ́ ni mo wá sóde lónìí. Àlejò wa ẹ bá mi kára lé. Mo fẹ́ kọ́kọ́ kọrin ẹni. Ìbáṣepọ̀ olóye ló bí mi máa gẹṣin jáwé ọ̀dàn. Mo kí gbogbo ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa gbogbo ẹ̀. Ẹ káàbọ̀ sà gbogbo ilé ń kọ́. Lórí oyè yìí náà ni mò ń sọ. Mo fẹ́ kọ́kọ́ mú láti ìbẹ̀rẹ̀ pé kí ni nǹkan tí à ń pè ní oyè nílẹ̀ Yorùbá gan àti pé báwo la ti joyè nílẹ̀ Yorùbá. Kí ni nǹkan tó ń pè lóyè nílẹ̀ Yorùbá bí wọ́n ti joyè nílẹ̀ Yorùbá? Oyè gẹ́gẹ́ bíi ti Máyégún tẹ́ ẹ dárúkọ jẹ́ lára oyè tí àwọn èèyàn ń jẹ látàrí ààfin ọba tọ́rọ̀bà lẹ́ni tó fi King Wasiu Ayinde jẹ oyè. Olóyè wà láàfin ọba tí wọ́n jọ ń ṣèlú tá a lè pè ní àwọn òṣèlú. Àwọn olóyè náà dẹ̀ wà láàrin ìlú tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn olóyè jẹ́ pé àwọn ọba ńlẹ̀ Yorùbá ló máa wo irú èèyàn tán jẹ́ irú ipa tí wọ́n ń kó tí wọ́n á fi wọ́n joyè. Wọn ò ní mọ̀ wá sáàfin láti wá máa jókòó ṣèlú ní gbogbo ìgbà ṣùgbọ́n wọ́n ní ipa tí wọ́n máa kó lórí ọ̀rọ̀ ìlú. Àwọn èèyàn tàdé fi ń joyè náà wà tó jẹ́ pé oyè yẹn a kàn fi pọ́n nǹkan tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ṣe lé ẹ̀ máa fún ní àpẹẹrẹ. Wọ́n máa ń joyè kan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní member of the order of the Niger MON. Wọ́n á kàn gbé fáwọn kan wọ́n ti wo nǹkan tó ń ṣe sàn án gbá ẹni yìí oyè ọ̀wọ̀ lélẹ̀ ẹja àfúnká àfipọ́nlé ṣùgbọ́n irú oyè tán fi King Wasiu Ayinde Marshal jẹ ìyẹn wà láàrin irú oyè tán fi yàn gẹ́gẹ́ pé member of the order of the Niger àtòyè tó wà nínú ààfin àwọn tó ń ṣe kò sí àpótí kò sí jókòó fún Máyégún láàfin tí wọ́n máa jókòó sí gẹ́gẹ́ bí olóyè tí wọ́n máa bá Aláàfin kábíyèsí ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta ikú bàbá yìí tí wọ́n bá wọn jókòó ṣùgbọ́n ó jó oyè tí ẹ pé wọ́n fi wọn jẹ pé àwọn náà ní ipa wọn níṣẹ́ tí wọn ò ní fi ṣe wọn lẹ́ o ṣùgbọ́n wọ́n á ní ipa tí wọ́n máa kó ní ilẹ̀ káàárọ̀ òjìrè gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè pàtàkì. Ẹ̀ṣẹ̀ ńlá èrò wa gangan ni a fẹ́ pe oyè Máyégún níbẹ̀ ṣé oyè tí ń bá ọba jókòó láàfin ni àbí oyè tí ó wà láàrin àwùjọ. Ṣé rí mo fẹ́ràn nǹkan tẹ́ ẹ bèrè nítorí ọ̀pọ̀lọpọ̀ wa àwa èèyàn gbà tá à ń sọ̀rọ̀ nípa oyè yẹn fi oyè yẹn àkọ́kọ́ sọ pé irú oyè wo lóyè yìí àkọ́kọ́ gbogbo wa mọ̀ pé King Wasiu Ayinde Marshal ò sí lára àwọn olóyè láàfin kábíyèsí Aláàfin ti ìlú Ọ̀yọ́ kábíyèsí láwọn olóyè bí àwọn sábà sọ pé àwọn olóyè náà sọ pé ọ̀tún òsì King Wasiu Ayinde òsì bẹ́ẹ̀ wọ́n ọ̀dẹ̀ ní máa lọ́ máa jókòó sáàfin gbogbo wà láti lọ́ọ́ bá bọ́ jókòó. Oyè Máyégún tí wọ́n fi wọ́n jẹ gẹ́gẹ́ bí mo ṣe wò ó pín sọ́nà méjì. Àkọ́kọ́ ó jẹ́ oyè àpọ́nlé àti ọ̀wọ̀ tó wá ní iṣẹ́ díẹ̀ nú. Oyè àpọ́nlé àti ọ̀wọ̀ ni pé ká wò yàn pé alágbájá yìí ìbọn náà mọ̀ jẹ́ ọmọlúwàbí nílẹ̀ wa ẹ jẹ́ ká fún ẹ lóyè báyìí oyè yìí o ṣùgbọ́n bá a ṣe fún ọ lóyè yìí o àwọn nǹkan kéékèèké báyìí náà tó bá ń ṣẹlẹ̀ o ajójú oyè tó lójú ṣe díẹ̀ ní oyè Máyégún jẹ́. Ẹ̀ṣẹ̀ ńlá ẹjọ́ ìlànà owó gan-an là ń gbà láti fi yàn joyè yálà ti àjẹbí àbí ti ìtàn fi ń bu ọlá fún yàn. Ṣé rí tó bá yẹ pé tàwọn olóyè tó wà láàfin ni tabaníkà lọ sí gbà wáṣẹ tí olóyè tí ń gbà tó lóyè tí ń gbà tó lóyè tí ń gbà nísìnyí gan tábàmú láti bẹ̀yẹn di òní ó ti di pé àti ní ìdílé olóyè ṣùgbọ́n tẹ́ bá wo ìpìlẹ̀ máa fún yín lápẹẹrẹ kan
wọn mẹ́kìn sọ pé ó yẹ ká wo oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ti ilẹ̀ Yorùbá tí a fi bá Gani Adams tá a fi wọ́n jẹ ìyẹn oyè yẹn ó níṣẹ́ tí oyè yẹn ń ṣe oyè olórí ogun nìyẹn ó kàn lè dédé wù ẹ́ ń sìn kan fún ẹ lórí Ààrẹ Ọ̀nà Kakanfò oyè Balógun wà á lè dédé fún oníṣẹ́ tó ń ṣe oyè Ìyálóde ó wà àwọn Ìyálóde ni ìyá àwọn obìnrin oyè kan tẹ̀ tún wà tó yẹ pé ó fara pé Ìyálóde mi ò mọ̀ bóyá wọ́n máa ń jẹ́ gbogbo òdu oyè Ìyálọ́jà olórí àwọn alájẹ oyè Báṣọ̀run oyè tí a fi King Wasiu Ayinde Marshal gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ǹkan ni pé oyè àpọ́nlé tó lójúṣe díẹ̀ ni. ìṣòǹlà lóòótọ́ gbogbo la mọ̀ pé ìdálò níṣèlú àti pé ibi tá a bá gbé náà ni a máa ṣe ṣùgbọ́n tá a bá wá fẹ́ jẹ oyè tó jẹ mọ́ ti gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè ẹjọ́ ibo lẹ́yìn ń lérò wípé ó yẹ ká ti yan olóyè náà wá. ó mọ̀ lágbára díẹ̀ ẹ jẹ́ kí n sọ báyìí mo mọ̀ pé àríyànjiyàn kan wà láàrin ìpè ṣé Ọ̀yọ́ lọ́dọ̀ kábíyèsí Aláàfin ìlú Ọ̀yọ́ ló yẹ kán ti fi Máyégún joyè ni tàbí Ifẹ̀ láti ọ̀dọ̀ kábíyèsí Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ó wà láàrin ibẹ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrírí tí mo ti rí ọmọdé lèmi o mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n ti fi yàn joyè lọ́yọ̀ọ́ ó ti pẹ́ kọ́ tó bí mi mo kà díẹ̀ nínú ìtàn Yorùbá wọ́n ti fi yàn joyè lọ́yọ̀ọ́ tipẹ́tipẹ́ àtòyè àpọ́nlé ni o àtòyè ìṣèlú ni o wọ́n lè ti ń fi èèyàn joyè ní Ilé Ifẹ̀ náà tipẹ́ ọdún náà sí káwọn sọ pé a fẹ́ fi gẹ́gẹ́ bí àríyànjiyàn náà pé ẹ̀yẹ́ kí n sọ nǹkan kan pé ǹjọ́ lẹ́tọ̀ọ́ fún kábíyèsí ọba Lámídì Adéyẹmí kẹta ikú bàbá yèyé kí wọ́n fi èèyàn joyè fún gbogbo Yorùbá nítorí àríyànjiyàn tó wà ń bẹ ni àwọn kan ní torí kábíyèsí fẹ́ máa fi èèyàn joyè kọ́ fi èèyàn joyè lọ́yọ̀ọ́ èmi á mọ̀ sọ pé ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ nítorí tí kábíyèsí bá wò sùnsùn tó bá láwọn fi èèyàn joyè ilẹ̀ Yorùbá ẹmọ tẹ́lẹ̀ ẹmọ ibi tí wọ́n ti lè pè wọ́n lẹ́jọ́ àkọ́kọ́ gómìnà Ọ̀yọ́ gan ò pè wọ́n lẹ́jọ́ tó lè sọ pé ẹ mọ̀ pé ibi tó bá àwọn ọba kan lórí ọ̀fẹ́ gómìnà Ọ̀yọ́ gan ò lè pè wọ́n lẹ́jọ́ pé kábíyèsí Ọ̀yọ́ ní ààyè ewu làbọ̀dọ̀ máa fi yàn joyè ilẹ̀ Yorùbá nítorí ní àwọn ìkóríta kan àwọn orí ọ̀fẹ́ kan wà fún àwọn ipò kan gẹ́gẹ́ báwọn náà ṣe jẹ́ ọmọ Yorùbá máa fún yín lápẹẹrẹ kan ẹ ká sọ pé kábíyèsí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ gbogbo Ìjẹ̀bú kọ́ wá pé èèyàn kan lọ́la kọ́ láwọn fi ẹnìyàn jẹ amúlùdùn gbogbo Yorùbá káwọn èèyàn kan wá dìde sí wọn pé kábíyèsí lẹ́yìn ṣe fẹ́ ní ẹja amúlùdùn gbogbo Ìjẹ̀bú wo la amúlùdùn gbogbo Yorùbá ó ṣeéṣe kí kábíyèsí fún wọn lésì pé ọba Yorùbá náà lè mí náà tí èèyàn kan lè joyè ní òkè sí ẹbá sọ káàkiri sọ pé Ifẹ̀ náà ti fi hàn joyè táwọn kan bá tún dìde pé Ifẹ̀ oyè yẹn Ifẹ̀ yẹn ló yẹ kẹ́ni yẹn ti jẹ́ nítorí bá a ṣe ń sọ̀rọ̀ tí n bá ní parọ́ fún yín kọ́lọ́ fún mi lọ́rọ̀ ìsọ bá a ṣe ń sọ mi ò rò pé gẹ́gẹ́ bí ó ṣe wà ní ti ìjọba tìgbàlódé tá a mọ̀ pé lágbájá báyìí ló lórí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a mọ̀ pé lágbájá báyìí láàrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò sí láàrin àwọn lọ́balọ́ba o ó fa àyè ilẹ̀ fáwọn nǹkan kan o tá a bá fẹ́ sòtọ́ fúnra wa o kò síbi tá a ti jókòó lọ pé òkè o láàrin àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bí òfin tá a gbé lẹ̀ Yorùbá o lágbájá báyìí ni wọ́n ká sọ pé ọba alẹ̀ Yorùbá ẹ̀yin gbọ́dọ̀ pé èèyàn lọ́ba alẹ̀ Yorùbá rí. wọ́n máa ń dára wọn kì bẹ́ẹ̀. kò sí ẹni tó yí ẹ̀jẹ̀ agbọ́ Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ agbọ́ Aláàfin ìlú Ọ̀yọ́ agbọ́ Àwùjalẹ̀ ti gbogbo ilẹ̀ Ìjẹ̀bú agbọ́ Olúbàdàn ti Ìbàdàn agbọ́ Alákété Ẹ̀gbá gbogbo wọn ló níbi tá a pè wọ́n mọ́ ṣùgbọ́n àti ìrẹ́kọ̀ọ́rẹ́kọ̀ eré yí ẹni kíní kan ọba Yorùbá ṣùgbọ́n láàrin àwọn lọ́balọ́ba iná gẹ́gẹ́ bí àríyànjiyàn tó ti wà ńlẹ̀ a mọ̀ pé èmi jù ọ́ ìwọ ò jù ọ́ ó wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn táwa gbọ́ káti wá sọ pé àwọn tó ìtàn ó fara pẹ́ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìtàn wípé Ọọ̀ni Ilé Ifẹ̀ ni ká sọ pé bóyá ibẹ̀ lórí irun pé ká sọ pé tá a bá ń tò ní ìpele ká sọ pé òun ló jẹ́ gbogbo olórí ṣé wọ́n lè sọ pé tí kábíyèsí ọba Lámídì Adéyẹmí tó bá fìyàn jẹ Máyégún gbogbo Yorùbá èmi ò rò pé bóyá máa bí nǹkan tó parí tó fà mí lẹ́nu jù Ọọ̀ni Ilé Ifẹ̀ gan mọ̀ sọ̀rọ̀ pé kí kábíyèsí Lámídì Adéyẹmí fìyàn jẹ Máyégún gbogbo ilẹ̀ Yorùbá o oní mílíkì òṣèré alágolo ló ń sìn o. ṣùgbọ́n ṣe mọ̀ pé àìsọ̀rọ̀ yẹn náà ó pín sí méjì adákẹ́ má fọhùn ní. tí kábíyèsí ò bá sọ̀rọ̀
báwo ni wọ́n ti máa ń pòwe yìí o wọ́n ní tala gbá létí ta létí ń ro tí kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ò bá sọ pé nǹkan tá láàfin ṣe kọjá yìí ewó ń tèmi. ọ̀dà ìyẹn jẹ́ ìbéèrè gbogbo wa láti máa ẹ ṣeun láì ṣe rí èèyàn tí a mọ̀ King Wasiu Ayinde Marshal sí ni pé ọlọ́gbọ́n èèyàn ni wọ́n olórin òǹkọrin tó ògbóǹtarìgì òǹkọrin. gbórin wọn rí ni. bẹ́ẹ̀ ni orin fújì mo máa ń ní àǹfààní láti gbọ́ orin wọn tí mo máa ń láǹfààní láti gbọ́ àwọn orin wọn. ẹ kọ̀ọ̀kan fún mi ò gbà. mi ò lè sọ pàtó báyìí nítorí pé mi ò ń ṣe ẹni tó fẹ́ràn irúfẹ́ orin bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe wípé ó ní nǹkan tí ó wù gbogbo èèyàn. mo ní tẹ bọ́tì nǹkan. ó ní nǹkan tó wù oníkálukú ni so bí mo ṣe ń sọ lọ pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọlọ́lá èèyàn kan náà ni wọ́n dẹ̀ ti rìn kiri gan àwọn kan wà tí wọ́n ń sọ wípé oyè yóò tọ́ sí wọn bẹ́ẹ̀ àwọn kan wà tí wọ́n sọ pé ó tọ́ sí wọn ẹ jọ̀ọ́ ní àárín ìṣẹ́jú 3 sí 4 ẹ bá mi yànnà náà ohun tó fà á tẹ́ fi wò pé oyè yẹn tọ́ sí wọn àtẹ̀yìn tó fà á tẹ́ fi wò pé oyè yẹn ò tọ́ sí wọn. ẹni kí mo mú ìwé wá nítorí mo fẹ́ tó ni mo kọ́ ìdí bíi 10 lẹ̀ tá a fi lè sọ pé King Wasiu Ayinde Marshal oyè máyégún lẹ̀ Yorùbá ó tọ́ sí wọn. àkọ́kọ́ ni pé wọ́n ṣe Yíbò wọn ṣe Haúsá ọmọ Yorùbá ni wọ́n ó tọ́ sí wọn. ìkejì wọ́n ti lé 60 ọdún wọ́n ti dàgbà ìrírí ti pọ̀ ọgbọ́n ti pọ̀ agbára náà díẹ̀ sí ó ṣì wà. ìkẹta nínú iṣẹ́ tán yàn láàyò tí wọ́n jẹ́ iṣẹ́ fújì wọ́n ti ṣògo ń bẹ̀ ó ti lé 40 ọdún wọ́n ti gbé iṣẹ́ yẹn láti iyẹ̀pẹ̀ wọ́n gbé débi tó ga ìyẹn ni ìkẹta tí mo mú. ìkẹrin ni pé wọ́n jẹ́ èèyàn tó jẹ́ yí pé wọ́n lórí ọ̀fẹ́ láti ran àwùjọ lọ́wọ́ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́ bá gbà mí lédè Gẹ̀ẹ́sì mo wáyò báyẹn bí orí tẹ́ bá mọ̀ kẹ́ ẹ sọ fún mi wọ́n jẹ́ influential person èèyàn tó lè influence nǹkan ló bá yẹ pé lórí ayélujára social media ni wọ́n pè wọ́n ní influencers ẹ mọ̀ pé lẹ́yìn Yorùbá lédè Gẹ̀ẹ́sì àti pé àwọn èèyàn kan wà influential kí ló dé àfihàn influential wọ́n ní kìmí débi pé wọ́n lè mú nǹkan ṣẹlẹ̀ yẹn jẹ́ ìkarùn ni pé wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá àti bọ̀rọ̀kìnní bóyá nǹkan ṣẹlẹ̀ lókè láàrin àwọn ọlọ́lá àti bọ̀rọ̀kìnní wọ́n mọ̀ wọ́n mo tún sọ pé wọ́n tún súnmọ́ àwọn èèyàn tí wọ́n tún jẹ́ pé àwọn tiwantiwa náà tó wà ń sàlẹ̀ torí pé wọ́n jó lórin gbogbo ayé ló ń gbọ́ orin wọn wọ́n tún jẹ́ ẹni tí mo lè pè ní pé ẹni tó kọ́ tó tún ra ẹ̀kọ́ ó ṣe ẹ̀kọ́ àdáni fún ara ẹ̀ ó dẹ̀ dìde láti inú ẹrọ̀fọ̀ ó dẹ̀ jókòó láàrin àwọn ọlọ́lá èèyàn tó ẹnikẹ́ni èèyàn kéèyàn tẹ́ ẹ bá rí tó dìde níbi kò sí ẹ máa kan sára fún wọn torí tẹ́ bá lọ bèèrè lọ́wọ́ nǹkan tójú wọn rí ó pọ̀ ẹ̀kọ́ dẹ̀ máa ń pọ̀ lára arú wọn gan kọjá bẹ́ẹ̀ ṣe o èyí tí mo pè ní ìkẹjọ ni pé wọ́n jó ń wàásù nípa iṣẹ́ orin wọn àbí. ẹ mọ̀ pé ẹ lè wo èèyàn títí kẹ́ ti gbàgbé pé àwọn náà máa ń fi orin ṣe kìlọ̀ wà fún yín èèyàn tó ń fi orin ṣe kìlọ̀ wà lọ́pọ̀lọpọ̀ gbà ibi kankan làwọn ọ̀rọ̀ yẹn ti ń wá ní ibẹ̀ kankan làwọn ọgbọ́n yẹn tó ti ń wá ní. ó ṣíwájú olóko ló ń bínú olóko. adé orí òkè. jẹ́ kó máa bú ẹ̀. èébú oṣù. Wasiu Ayinde jẹ́ kó máa bú ẹ̀. èébú oṣù. Ayinde ọlọ́run mú ọ. èébú oṣù. ọlọ́run mú ọ. èébú oṣù. Wasiu Ayinde àwọn ojú ṣe. èébú oṣù. ó ṣíwájú ó gbọ́dọ̀ wojú ṣe. èébú oṣù. Ayinde ó jayé orí mi. adé orí ọ̀kì. àṣẹ lọ́wọ́ ọlọ́run. adé orí ọ̀kì. olóko ló bínú olóko. adé orí ọ̀kì. olóko ló bínú olóko. adé orí ọ̀kì. ẹ lè fi mí jórúkọ. ó ṣíwájú èmi ń kọrin ẹ̀yin sọ̀rọ̀ ó yàtọ̀ síra wọn. olóko ló bínú olóko. adé orí ọ̀kì. kẹsàn-án mo ti ẹ̀ tún ti wálé wọ́n já múlù dùn
èèyàn tó ti múnú gbogbo àwọn èèyàn dùn bẹ́ẹ̀ bá fẹ́ jó bẹ́ẹ̀ bá fẹ́ kọrin bó oríṣiríṣi wọ́n ń ṣe yẹn náà èyí tó tún jẹ́ ìkẹwàá wọ́n ti tó ẹni tí a lè fi jẹ oyè àpọ́nlé PhD ẹ mọ̀ kíkà sọ pé èèyàn lọ sí Bible school tó yẹ pé wọ́n á rí ẹni yóò ti bẹ̀rẹ̀ ministry rẹ̀ gbé láti bí gbé koríta kan a lè fi rú ẹni báyìí náà a lè fún ní honorary PhD tí wọ́n bá ń fún yàn rú MBO orin tí wọ́n bá fún King Wasiu Ayinde Marshal ẹ lè pè wọ́n lẹ́jọ́ torí nǹkan tó ti mọ̀ nú orin yẹn kì í ṣe kéékèèké wọ́n tún wá jẹ́ afárá yẹn ni pé wọ́n jẹ́ èèyàn láàrin òṣèlú wọ́n wà láàrin àwọn afárá ni wọ́n láàrin olóṣèlú láàrin aráàlú láàrin bọ̀rọ̀kìnní olówó láàrin àwọn tó wà nílẹ̀ kí tí wàá sọ kan tó tún lágbára fún nípa King Wasiu Ayinde Marshal tẹ́ẹ̀ nípa kéèsì wá King Wasiu Ayinde Marshal tún wá jẹ́ lára wọn pé wọ́n mọ àwọn tó wà lórí títì ẹ mọ̀ pé àwọn èèyàn kan wà àwọn ọmọ ẹlòmíì ẹ lè fi joyè tábà ní nǹkan kan ṣẹlẹ̀ lóṣòdì tábà ní nǹkan kan ṣẹlẹ̀ mú sí kò ní nọ́mbà èèyàn kan tó lé ṣẹ̀ṣẹ̀ bá pè pé àfilágbájá joyè Máyégún ó ní nǹkan kan náà tó máa dàrú táwọn èèyàn kan ò lè débẹ̀ tí wọn ò ní mẹ́ńtọ́ máa pè ṣé irú àwọn yẹn aago fóònù tó wà lọ́wọ́ yẹn ó lójú ibi tí nǹkan máa ti ṣẹlẹ̀ tó bá jẹ́ pé lókè ní lọ́dọ̀ Buhari wọ́n mọ̀ mọ́ ṣe máa débẹ̀ tó bá jẹ́ pé nsàlẹ̀ pátápátá nínú Mushin àbí Fádé tán ti ń jà wọ́n mọ̀ mọ́ ṣe máa ṣe kíni wọ́n mọ̀ mọ́ ṣe máa débẹ̀ yàtọ̀ sí yẹn kí n tún wá pa yẹn ni olóṣèlú tún wá ní King Wasiu Ayinde Marshal tí wọ́n fẹnu ara wọn sọ fúnra pé àwọn ti wà ń di òṣèlú láti gbà ayé bàbá àwo lọ́wọ́ màá wá sọ̀kan tó máa dàbí tó máa pa yín lẹ́rìn ẹ má ti béèrè béèrè lẹ́yìn o wọ́n wá jó ń yàwó púpọ̀ ẹ má má mẹ́mọ́ tí lẹ́nu èèyàn tẹ́ ẹ bá rí tó lè fóbìnrin púpọ̀ ẹnìyẹn lè ṣèlú díẹ̀ o nítorí àti darí obìnrin kì í ṣe kéékèèké ìyẹn làwọn nǹkan tí èmi rò ìpè tá a bá ro gbogbo ẹ̀ kí ẹ̀yẹ́ kan wá gbé lórí pé kí ló yẹ tán fi wọ́n jẹ Máyégún ìyẹn túmọ̀ sí pé ẹ̀ ń tá a lè máa pè tí nǹkan bá fẹ́ dojú rú pé lágbájá bá wà lọ ọbẹ̀ yẹn ẹgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ kálàáfíà kó wà ń bẹ̀ nǹkan bẹ̀rẹ̀ ni kí wọ́n ṣe kátó àwọn kan tó ní wọn fi bẹ́ẹ̀ kàwé tí wọ́n bá sọ pé wọ́n ń jà ńlẹ̀ Yorùbá kó ń ṣe PhD àdúgbò ẹnjìníà ló fẹ́ gbé lọ́bẹ̀ ọ̀rọ̀ ara wa àwa ara wa sí ara wa ọgbọ́n ara wa ìmọ̀ ara wa la máa lọ lò ní ibẹ̀ ẹ jẹ́ mo lè fọmọlé mọ́bìnú wọn tó ní mo kà nǹkan kan náà lórí ayélujára táwọn kan sọ pé bóyá torí pé wọ́n kàwé tó nǹkan tí King Wasiu Ayinde Marshal ti kà lórin yẹn bá sọ di dìgbì ó ṣe ṣe kó jẹ́ professor àwọn nǹkan tẹ́mi ṣe rò pé tí wọ́n bá fi wọ́n jẹ Máyégún kò léèwọ̀. kí ni tẹ wá rò pé torí bó ti da náà ni kò ti da náà. tí mo ti rò mo kọ àwọn kan kéékèèké kan náà lẹ̀ tí wọ́n bá fẹ́ sọ pé nítorí wọ́n láàánú mọ̀ rìn kórí mọ̀ ṣe kí ni kórí mọ̀ jìn àwọn ibì kan náà wà tó yẹ pé a lè sọ pé táwọn kan bá fẹ́ pè wọ́n lẹ́jọ́ lọ́wọ́ àwọn sọ pé àgbà kan fi ń jẹ Máyégún ó láwọn kankan náà táwọn lè tọ́ka sí àkọ́kọ́ ọ̀wù ó ti pọ̀ jù lára wọn ẹ bá lágbẹ́jọ́ sùn ó bá tàmẹ̀jù ó bá kan sùn èèyàn náà tó máa Máyégún yẹ kó kọ́kọ́ mú lẹ́gùn èèyàn tó bá wà nírú ipò yẹn ọ̀wù púpọ̀ jù tó lè ta ẹrẹ̀ bá èèyàn ó yẹ kó máa ṣe kíni ó yẹ kó lọlẹ̀ lára kó má ní pé ẹ máa pe èèyàn lólóyè lọ́jọ́ kan pé kó lọ ibì kan yẹn ká ní lágbájá o ẹni tó ṣe báyìí ló fẹ́ tó lè bá bẹ́ mi sọ̀rọ̀ kó náà lọ ṣe báyìí ó wá jẹ́ owó yẹn jẹ́ rọ́ ó dòótọ́ èní Agẹmọ kú sóde àrò ọ̀la Agẹmọ kú sóde àrò ọ̀túnla Agẹmọ kú sóde àrò Yorùbá ní tójú ò bá ta Agẹmọ yẹ kó jú tàrò àrò ní kọ́kọ́ ló lòdì kàkọ́kọ́ mú yẹn náà pé òun yẹn ó ní bó ṣe máa ń ta ẹrẹ̀ bẹ́yàn ní koríta kan náà ẹ mọ̀ kí mo sọ pé àwọn kan sọ pé torí pé wọn ò kàwé tó a tún lè sọ yí pé náà ó tún ní ipò ẹ̀kọ́ ó tún wá níbi tí nǹkan tún máa dàrú dé tí Yorùbá tún ní ìmọ̀ ti ẹ̀kọ́ débì kan ó lè fi yẹn tó tán bá gbé àwọn lẹ̀ tán gbéyàn kan lẹ̀ tí èèyàn wá jẹ́ pé bóyá èèyàn yẹn kàwé gan tán bá ní kan mú wọn ó ṣeé ṣe kán mẹ́ni yẹn kan tó mú King Wasiu Ayinde Marshal nǹkan tí mo tún wá lè sọ ni pé wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé King Wasiu Ayinde Marshal tán bímọ kiri tọ́mọ ti pọ̀ jù ìgbé àwọn ẹ̀mọ̀ pé ní ilẹ̀ Yorùbá àwọn kan sọ pé àwọn ò kà pé irú ẹni bẹ́ẹ̀ pọmọlúwàbí pé kí wọ́n bá kàn bímọ jọ wọ́n ẹ̀mọ̀ pé wọ́n sọ pé King Wasiu Ayinde Marshal pé wọ́n ṣe níyàwó méjì wọ́n ẹ̀mọ̀ kọ́tọ̀ ni pé mo níyàwó mẹ́ta mo níyàwó mẹ́rin pé ṣùgbọ́n irú lágbájá ìṣe máa fi lágbájá bá ẹ̀jẹ̀ Máyégún jẹ́ pé ẹ wo bó ṣe bímọ jọ jẹ́ pé wọ́n dẹ̀ máa sọ pé kò fi bẹ́ẹ̀ sí àjọṣepọ̀ tó dán mọ́rán láàárín àwọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn pé èèyàn tí ò múnú ọ̀pọ̀lọpọ̀ obìnrin dùn ìyẹn lára àléébù tèmi ń rí tí mo lè sọ pé ó lè sọ pé ká tún wá fi sọ pé àwọn kan tó wá fẹ̀sùn kàn wọ́n pé wọn ò fi bẹ́ẹ̀
ṣe bàbá lọ́nà tó tọ́ lórí àwọn ọmọ wọn àwọn ẹ̀sìn tẹ́mi rí ní gbogbo nǹkan tí mo ti ń ka ọtí mo ti sọ pé tẹ́mi náà bá jókòó pé a lè sọ pé ṣé lóòótọ́ lélẹ̀ làwọn kan sọ yẹn èyí tí mo dẹ̀ ń sọ yẹn náà pé mi lórí ọ̀fẹ́ àti béèrè èyí tí mo dẹ̀ kọ́kọ́ tó náà tó dáa náà kì í ṣe pé bẹ́ẹ̀ àwọn náà ló ṣàlàyé fún mi gẹ́gẹ́ bí nǹkan tá à ń rí àwọn ẹ̀sùn tó wá lágbára jù tán fi kàn wọ́n ní pé King Wasiu Ayinde Marshal wọ́n ní wọn ò tí ì mú fújì gún pé lágboolé fújì gangan wọn ò tí ì pé tí wọn ò bá lè mú agboolé fújì gún kí lé fújì gún pé òun làbẹ̀ràn fi wá fi wọ́n jẹ máyégún gbogbo ilẹ̀ Yorùbá ìyẹn ni àwọn ìdàkejì tí mo rí. ẹ ṣeun mo dúpẹ́ ẹ sì kọ́ àbọ̀ ẹ kú atótónu látàárọ̀ tó níyìn ni a ó rè mọ lórí ètò lónìí títí dijọ́ mi ìjọ rẹ̀ ire o.